bàkíbà mi ṣẹ. Bàbá tó bí mi sáyé mo rí bàkíbà mi ṣẹ. Ìyá tó bí mi sílẹ̀ kú mo rí bàkíbà mi ṣẹ. Káwo rẹ̀ kó lọ jẹ́ onímùrẹ̀ wo. Ìyá mi àdùn mí là ọlọ́mọ. Ìyá mi ló mú mi mọ bàbá èmi. Bàbá tó bí mi sílẹ̀ kú mo rí bàkíbà mi ṣẹ. Ẹkùn tó ní kẹrẹ mú ẹlẹ́kùn mẹ́fà wo. Àríkẹ́ mo rí bàkíbà mi ṣẹ. Ìyá tó bí mi sáyé àmọ́ pé mo rí bàkíbà mi ṣẹ. Bàbá tó bí mi sáyé mo rí bàkíbà mi ṣẹ. Ìyá tó bí mi sílẹ̀ kú mo rí bàkíbà mi ṣẹ. Káwo rẹ̀ kó lọ jẹ́ onímùrẹ̀ wo. Ìyá mi àdùn mí là ọlọ́mọ. Ìyá mi ló mú mi mọ bàbá èmi. Bàbá tó bí mi sílẹ̀ kú mo rí bàkíbà mi ṣẹ. Ẹkùn tó ní kẹrẹ mú ẹlẹ́kùn mẹ́fà wo. Àríkẹ́ mo rí bàkíbà mi ṣẹ. Tó kàn àwọn ìṣe kan lọ́wọ́ fún yín ni mo máa fèsì. Nígbàbí ẹ̀ náà ń wo ìrìnàjò ìṣe fún wọn pẹ́ jù. Bí ìbáta fún wa ń gbọ́ ẹ̀yìn ààrẹ káàkiri yé. Ọkẹ́ ẹ̀fẹ́ máa ṣe lọ́dà láti bẹ̀rẹ̀ yàrá. Picture. Ó yẹ kó máa rí àwọn tó bá fẹ́ dé tó bá jẹ́ kọ́mọ̀ kó fẹ́ yá wọn. Ó ti yẹ máa bọ̀ ń bì kó lè rí àwọn lóye ìgbà tó. Ẹ máa bọ̀ nígbà rẹ̀. Kámẹ́rà ń ya kámẹ́rà. Ó ti yẹ kó wà lẹ́nu tó ń yà tó ń bẹ̀. Ẹ̀sà ìwọ bí. Àbíyè. Ẹ máa bọ̀. Ẹjọ́ ẹ má jẹ́ kẹ́yìn ìwọ̀n lójú ọ̀sẹ̀. Ẹjọ́ sà. Ẹjọ́ sà dàdí. Ẹjọ́ yà wọ́n wọlé. Ẹ wo bídíò ẹ̀sà. Àwa ò kì í rí èèyàn pé kó bá sí ẹgbẹ́ ẹsẹ̀
Mo rí débẹ̀. Ó ní sá, ó rí sá. Ẹ tún wájú ọ̀rẹ́. ẹ̀yin ààrẹ tí wọ́n wà ní yàrá ìdìbò tó bá dáa jẹ́ gbogbo sáré ẹ̀mú lẹ́yìn lẹ́rẹ́ ẹ má ti sọ́kàn àwọn akẹ́kọ̀ọ́ fálàgbà àkókò tó jẹ́ abẹ́jẹ́ ààrẹ Oǹdó ní abẹ́ òkú ní ìwòlẹ̀ ìtẹ̀síwájú májẹ́lájẹ́kù májẹ́lájẹ́kù ní ààrẹ ọba dr Bọ́lá ní àwùjọ. ẹ ṣe kábíyèsí o. Ondo state kò ní wọ ẹ lọ́rùn. Ẹ wo bí díẹ̀ sà. Àjẹgbó ni o, àjẹtọ́ ni o, àjẹfọ́npáwú, àjẹfẹ́dúdú. Báwo ọdún kan, ayé ò ní rí ẹmú, ọwọ́ kan kì í kájú oṣù, ọwọ́ níwọ̀n kì í kájú ọwọ́ ayé ò ní ká ẹ o, màbú àtọ́ o. Kábíyèsí ẹ wo bí sà. Òní dé adé ìdọ́gba ẹ̀wọ̀n o, òní dé adé ìdí tí wọ́n ti máa pa ẹ́ o, ibi ọlá, ibi àlàáfíà, ibi eré ni wàá dédé o. Òde adé láti nílọ báyìí wà máa ní owó lóró. Nǹkan tó kó wọnú ọba ààrẹ tó dé adé lé ní agbára Elédùmarè kò ní bàjẹ́ máa lọ́wọ́. Ayé kò ní yẹ ẹ lẹ́wọ̀. Ààrẹ Ifátókí òrìṣà òkè ajẹ́kó rẹ̀ ọlọ́run ẹ̀rí dààmú ayé òní rí ọwọ́ nǹkan tí ó ṣe ọwọ́ nǹkan tí ó kọ wáyé òní káyín adé yín ní adé ààrẹ lábẹ́ ògbóni ìmùlẹ̀ ìtẹ̀síwájú fún gbogbo Ọ̀ṣun state tó bá ti ń sọ àṣà máa gùn ìlú ìtóbi kápá òrò mọ́ka apá àyàká o ìlú àgbà o oníwọ̀ ẹ̀rọ ṣe o àwọn tó bá máa ta ẹ lọ́wọ́ ọgbọ́n ìgbòho àkókò ní pípadì ẹ ogbó ní Ọ̀ṣun kò ní bàjẹ́ o àsìkò tí àárọ̀ Ọlọ́run. Ẹ wo bí díẹ̀ sà. Máa fa àṣà. Ọkọ gbogbo obìnrin. Ẹ̀gbọ́n Yorùbá inú rẹ̀. Ọmọ Ghana ni wọ́n. Bó ṣe rántí wọn gan sí. Ọmọ yín kan wà lọ́dọ̀ ni. Ìdí yẹn ní. Àti Sákìrù. Lágbára àwọn tó nílé ayé lágbára Elédùmarè ẹ̀yin náà ti wà ní ààrẹ ní ẹgbẹ́ ìkọ́lẹ́lẹ̀ ipò ń gorí ipò ní ọlá ń gorí ọlá ni o àti wá dé ní adé ààrẹ ògbóni ìrọ̀lẹ́ fún gbogbo Ọ̀yọ́ state lágbára àwọn tó nílé ayé ẹni ṣe apáyáká ọrùn oníwọ̀ yìí o ẹni débi ọlá o á di pé mo ti dé adé ọba ààrẹ ìmùlẹ̀ Ọ̀yọ́ tipẹ́tipẹ́ á ní pé ó yẹ kí ti ṣe tipẹ́ ní Elédùmarè àjẹ́ kó ṣe ti ní ẹ bá wọn ṣe jọ ìlú òyìnbó gbogbo pàtẹ kó débẹ̀ ẹ̀ síta ẹ̀yìn náà tí ń tẹ́lẹ̀ àwọn tó ní ayé bá ń ṣe o abẹ́rẹ́ sí pọ̀ sí gbogbo àtọ́. Ẹ wo bí. Adéníyì
fún gbogbo Lagos State pátápátá èmi ọba Dr. Bọ́láńlé Awólọ́yọ̀ Òjó Olúayé ìmùlẹ̀ tẹ̀síwájú mo dé yín ládé ààrẹ fún gbogbo Lagos State ní abẹ́ ìmùlẹ̀ tẹ̀síwájú ọ̀run òní wọ̀ yìí ẹ ṣe débi ọlá bàbá mi ẹ ṣe débi rẹ ẹ máa ṣe apá yín aka ọ̀run òní wọ̀ yìí o àdúrà yín àgbà bàbá mi ṣe kàn kó ń bàjẹ́ àsìkò tí ẹ dé adé gbogbo nǹkan ni yá máa lọ síwájú ní ọ̀sẹ̀ ìdílé yín akéde èkó ọmọ ìyá bọ̀ bí ọ̀nà gbogbo nǹkan ní abẹ́sẹ̀ ń pèlè òní pẹ̀lú gbogbo àtọ́ o. ẹ wo bísà. River State don bọ̀. Láago mélòó tí wọ́n fi máa jókòó dé? Tọ́wọ́ ṣe tí wọ́n máa ṣe tí wọ́n ti ní sí lọ́dọ̀. Yóò ṣe tiẹ̀ wọ́n ṣe kankan lórí fídíò. Yóò padà wà lọ́yọ́ tó. Olùyẹ̀ mẹ́jọ orí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sí mi. Ìbejì ló bẹ́ẹ̀ Bàmí Fáṣayọ̀ Ìfákúnlé èmi Olúayé ọba Ògbóni ìmùlẹ̀ tẹ̀síwájú mo dé adé ààrẹ fún gbogbo ìpínlẹ̀ Edo State ọ̀run oníwọ̀ yìí ọ̀run oníwọ̀ yìí ẹ̀yìn ṣe ìfàyẹ̀ká ẹ̀yìn alẹ́ ìṣe owó lọ́wọ́ àti ẹ̀yìn sí náà ní fún owó ẹ̀yìn náà ní fún àlàáfíà ilé gbogbo aṣọ oníbàjẹ́ fún yín o gbogbo nǹkan tẹ́ kó wọn bẹ̀ òrìṣà fi ajẹ́ kó máa pèlè onípẹ̀dí o ẹ̀yìn lè ṣe ìfàyẹ̀ká ẹ wo bísà. ẹ̀yìn gbẹdọ́gba ìwọ̀n o àríwá àṣẹ bẹ́ẹ̀. ẹ wo bí kábíyèsí ẹ̀jẹ̀ bá fọwọ́ sí wọn lára kábíyèsí. wọ́n wà ní ọ̀dọ̀ ààrẹ wà ní ọ̀dọ̀ kábíyèsí ìdarí mọ́ wà. Gbé kọ́ọ̀tù mọ́ wà níwájú kábíyèsí lọ́wọ́. Àdúrà tí ẹ náà gbà lórí. Màá pé ọ̀padà láìpẹ́. Báyìí ṣòro wà wá. Ààrẹ ọmọ ẹ̀ ń sọ. Ìkókọ́ ni ẹ̀ òkọ́ ní ṣáì. Ọjọ́ àyà gbà. Ọjọ́ àgbà rẹ̀. Ẹ̀rù tẹ̀ ní tí. Ẹ̀rù ló gbàdí ayé. Ayé sì gbà bọ̀dẹ̀. Anya. Ó ti pọ̀jù díẹ̀ díẹ̀. Ó tó gbé ayé. Ìdẹ̀dẹ̀ a máa ṣe náà láǹtí. Ti pọ̀jù. Ìdẹ̀dẹ̀ a máa ṣe Ìgbé ayé ni. ẹ̀dá ń táwọn èjì ń tọgbẹ̀ náà lẹ́kún ẹ̀fílẹ̀ alẹ́ láti ilẹ̀. Ẹ wo gbogbo anybody tó bá ti ṣe àwọn kíní yẹn wọ́n ṣe síbi tó dáa o àwọn tó lu àwọn nǹkan yẹn fẹ́ dábàá náà. Bàbá ẹ sábà fídíò náà. Kọjú sí bí. Mo sílẹ̀ má jẹ́ kó dìlé. Amọ̀ tí ń sẹ́yìn rẹ̀ báyìí. So fast. Open this thing now. Who man son? Ààrẹ ó fẹ́ yọ̀ fún báyìí. Ọ̀rẹ́ ẹ̀ náà ti pè é. Bẹ́ẹ̀ pé mọ̀. Ó pè é. Ààrẹ Bayelsa State oníwọ̀ yìí lọ́rùn ẹ̀rú wo fi ṣe o ẹ̀ẹ́dẹ̀ ṣe káyà ká láti ní lọ ẹ̀ṣẹ̀ ní owó ẹ̀ṣẹ̀ ní ọlá ẹ̀ẹ́dẹ̀ tó bá ní kó wọn apáyà para ẹ̀ẹ́dẹ̀ gbé dọ́gba ẹ̀wọ̀n nínú owó lẹ́yìn ọmọ ṣe o ẹ̀ẹ́dẹ̀ ṣe káyà ká oníwọ̀ yìí lọ́rùn ọkàn yá balẹ̀ ìgbàlẹ̀ yá máa lé o àwòrán yá máa lé kí wọ́n ṣe oṣù tó bàjẹ́ fún yóò.
Ta ló ní? State ẹni wa máa lọ pàṣẹ owó alágbàáyé kí ló fẹ́ lọ pọ̀ pàṣẹ ṣe lórí ìdíje. Ẹ máa gbé fún ẹ máa gbé fún ẹ máa sì máa gbé fún máa gbé bọ̀. Wàá ṣe ẹ̀mí gbọ́dọ̀ gbé fún ẹ pàṣẹ sáfún yín pàṣẹ ní adé ààrẹ Benin Republic ní Kòtónú òrìṣàkà abáyíṣẹ́ o ọrùn òní wọ̀nyí o ẹ̀rú òbí ṣe o ọrùn òní wọ̀nyí ẹ̀ lè ṣe páyáká àwọn alálẹ̀ abáyíṣẹ́ o àwọn ọlọ́jọ́ ní abáyíṣẹ́ o ìdílé òrìṣẹ́ bẹ́ẹ̀ ìgbéga ní owó ìgbéga ní ọlá o. Hello, come now, they don't wear all of us crown now, come now. Yeah, we'll be there. Everybody don't wear crown now, don't wear your own now. What you want? Ẹ̀yà ta ló tún kù? Ó kà lè ṣe àdìmúlà yẹn yá ṣe. Aya go sit down. Ẹ jọ̀ọ́ àwa tí a gbé ọkọ̀ wá tá bá ti ń lọ fídíò báyìí jẹ́ kí gbogbo wa látò lọ́wọ́ pẹ̀lú ọkọ̀ o ẹ má fọkọ̀ ọlẹ̀ síbi kẹ́sọ̀ pé ẹ fẹ́ fẹsẹ̀ yín o ọkọ̀ ló máa ń gbéyàn níyì o because àwọn tó máa fídíò wa yẹn ó yẹ kán rí ọkọ̀ pé à ń lọ kí n ṣe pé kẹ́nìkan sọ pé bí òun fẹ́ máa fẹsẹ̀ rìn. àdúrà wa gbà ó gbogbo ilé ṣe ká dá Dùmílà gbogbo àwọn Dùmílà tó kù nǹkan ṣé ká dé mọ́lẹ̀ òye kí n dá dé ìgbà ilé máa gbé lọ. wọ́n sáré bẹ̀rẹ̀ ẹ jẹ́ máa gbé lọ Lagos State jàre. Now. Ẹgbọ́n yẹn lọ sí ẹsẹ̀ tí a kó pè àwọn ẹ má kọ mi tí kábíyèsí náà wá ẹ má kọ mi jẹ́bẹ́ mi mo pè yìí rẹ̀mí gándà ń gbàtẹ́ akọgun òkọ́kù akọgun òkọ́kù. ẹ wo akọgun ọba ní o. ó yẹ máa bọ̀ báyìí. akọgun ọba ló jẹ́ o. ó yẹ máa bọ̀ ẹ máa bọ̀ sáà ẹgbà bí. akọgun ọba ọgbọ̀n olúwayé ló jẹ́. akọgun ọba àgbáyé o. akọgun ọba àgbáyé. ẹni ṣe gbogbo ètùtù wọn ẹ lè ṣe kọjú sí kọjú sí. ẹ lè ṣe báyà lè ka o ẹ lè ṣe báyà lè ka o ẹ lè ṣe báyà lè ka ọkàn yín abalẹ̀ o àwọn ògbóni ìmùlẹ̀ pátápátá wọn gbáríjọ wọn ṣe tuntun fún yín ní akọgun olúwayé akọgun ọba akọgun tọ̀dọ̀ mi àwọn tó ń lé ayé ajẹkẹ lè ṣe báyà lè ka o ìlú tóbi kẹfà ló máa ń báyà ka o ẹ dàgbà ẹ lọ́wọ́ máa ní ṣọdọ̀ owó bíjà akọgbẹ wo bí. Ẹ̀wù bàbá mi. Ẹ jẹ́ wo. Ẹ wo jẹ́ wo. Kábíyèsí ẹ bá ń fọwọ́ sí wọn lára dé.
Akọgun ẹ wo ọba rẹ lọ́wọ́ yín báyìí o èmi ò fẹ́ kí ni o. Akọgun kọ̀ọ̀kú. Apẹ̀nà. Akọgun ọba yín. Akọgun kọ̀ọ̀kú. Yáàdì mi láì máa bọ̀ ń ta. Eléyìí náà ni. Apẹ̀nà. Ẹ jọ àwọn nínú ìgbà. Ayé ọba ògbóni ìmùlẹ̀ tẹ̀síwájú mo fún ẹ ní ọ̀pá tí wọ́n máa fi pàṣẹ. Ibikíbi tí o bá ti ń lọ ní àárín stéètì ẹ ọ̀pá ẹ gbọ́dọ̀ máa tẹ̀lé ẹ. Àwọn tí ẹ ṣe jẹ́ o, àṣà abẹ́rẹ́ o, àṣà abẹ́rẹ́ o, àwọn sọ̀rọ̀ ìjọba ti sọ lọ́wọ́. Ìbàdàn wọ́n máa ń ṣiṣẹ́ lọ́wọ́ ìyá máa ń mú. Wọ́n yàlù rẹ o, wọ́n yàlù rẹ o. Mo fún ẹ ní ọ̀pá àṣẹ, ọ̀pá tí wọ́n máa fi darí Ọ̀ṣun state. Àwọn tó ní ayé. Ẹ bá ń rìkọ́dù bí ní ìwọ̀n rìkọ́dù. Ibikíbi tí ẹ bá ti ń lọ, ẹ máa gbọ́ mi o. Ibikíbi tí ẹ bá ti ń lọ ní stéètì yìí, ọ̀pá àṣẹ gbọ́dọ̀ máa tẹ̀lé ẹ máa gbé dání. Ọkàn yín balẹ̀ o. Ọ̀pá àṣẹ láláì jẹ́ pé kí ìwà àti ọba ìlú ẹjọ́ ṣe ìkan má gbé ọ̀pá àṣẹ lọ́ba nílé o. Àdúrà yá gbà o. Ọkàn yá balẹ̀. Tí ibi tí èmi bá ti lọ ìlú olúwa yóò máa gbọ́ ibi bá ti lọ ọ̀pá àṣẹ tiẹ̀ ọ̀pá àṣẹ ló gbé méjì o. Àwọn oníkẹ́mi olúwa ibi tí èmi olúwa yé bá ti ń lọ ọ̀pá àṣẹ ìpé méjì o. Ẹni bí ọ̀pá àṣẹ tẹ̀lé mi o. Gbọ́ bí tí mi ò bá ti lọ ọ̀pá àṣẹ gbọ́dọ̀ máa tẹ̀lé yín lọ. Àdúrà yá gbà o. Ẹ wo bísà, ẹ wo bísà. Ẹ jẹ́ fọ́tò ẹ fọ́ ọ̀pọ̀ gbogbo obìnrin ọdún kù. Ẹ ló kọlà ó ní àìdí àìsí. Owó ni. Ṣé ẹ ti sanwó sùn ọmọ yín ni? Ẹ̀fọn ti dé. Ẹ̀fọn ti dé. Ayọ̀ mi lọ́rùn. Ìlú ojú ayọ̀ bá gbóni rẹ̀. Mo fi ọ̀pá àṣẹ yìí. Mo gbé lórí lọ́wọ́. Gbogbo lé náà. Ẹ lè ṣe apá yẹn máa o. Ayọ̀ mi lọ́rùn rẹ̀. Ọkàn mi balẹ̀. Fídíò méjì ọ̀nà fídíò dẹ̀. Ayọ̀ àbáyọ̀. Iṣẹ́ máa ń gùn. Ọ̀pá àṣẹ tẹ́ máa wọ́n fi dárí gbogbo lé náà. Iṣẹ́ máa yẹ lọ́wọ́. Iṣẹ́ kò nílẹ̀ o. Gbogbo àdúrà àdúrà gbà o. Ẹ wo bísà. Ọ̀yọ́ ọ̀yọ́ lọ fọ́tò kọjá. Bayelsa State. Ọ̀pá àṣẹ tí wàá máa fi dárí gbogbo Bayelsa state ọmọ tó gbé ayé abáyé ṣe o. Ẹ lè ṣe gbáyà ká o. Ọkàn yá balẹ̀. Oníṣẹ́ mọ́ yín lọ́wọ́. Ẹ máa fi darí. Ẹ fi darí owó. Ẹ fi darí ọlá. Ẹ fi darí àlàáfíà. Oṣù bí ọ̀ṣiṣẹ́ bẹ́ẹ̀ o. Gbogbo àtọ́ o. Ẹ wo bí ẹ wo bí. Ẹ jẹ́ ń gbé lọ, ẹ jẹ́ ń gbé jókòó náà. Wọ́n máa ṣe fídíò láìpẹ́ náà ṣe o. Ẹ dìde iṣẹ́ ti fi lọ darí Ìbàdàn ní. Ẹ dè sàkí ẹ lè gbogbo ẹ̀mọ̀ pé tẹ́ ìdarí wọn ní. Bàbá mi ọlá
Ọlámilékan ààrẹ ọwọ́ méjèèjì. ààrẹ fún Ọ̀yọ́ state. Ọ̀yọ́ state àwọn tó ń darí ẹ lè ṣe apáyé lè ta ọ̀rọ̀ ìdí àmọ́ ṣáyé ní lọ sí ní bá ti lù wá máa dúró ẹ ṣe ní owó ẹ ṣe ní ọlá ẹ ṣe ní àlàáfíà ẹ ṣe ní ẹ wo bí ẹ wo bí gbà. àwọn tó ní ayé ayọ̀ abáyọ̀ òfin náà pàṣẹ tí ẹ máa ń darí àwọn tó ní ayé ló ti lò ẹ lè ṣe páyà ká ọ̀pá yóò ṣẹ́gun lọ́wọ́ ẹ ṣe ní owó ẹ ṣe ní ọlá ẹ ṣe ní kàlàbíà ẹ wo bí gbà UPS. ẹ wo everybody ẹ̀yin ààrẹ pátápátá everybody lọ tọ́ nínú ìṣẹ̀lẹ̀ o tí bá ti wọlé tí bá ti wọ agbádá ẹ̀ka máa ń tẹ̀lé ayé tìlẹ̀ ọ̀rẹ́ ẹ lè dé adé ẹ lóru. Kò sí wàhálà bá yóò sọ̀tà sùn ní. Bàbá mi ọ̀rẹ́ ìyá gbà ẹ̀ mo fún ní ọ̀pá àṣẹ láti máa fi dárí ilé ẹ̀jẹ̀ àwọn tó ní ayé abáyé ṣe o ẹ̀ lè ṣe àpáyà ká o ìjọba ní fẹ́ẹ́ ní sọ ibi tí wọ́n ti rí àṣẹyá máa múlẹ̀ bẹ́ẹ̀ ìjọba ti pa ìdí àṣẹyá máa múlẹ̀ ẹ̀ lè darí wọn débi ọ̀la darí wọn débi ọ̀la. Ó yàwó ẹ̀kọ́ pẹ̀lú ẹ̀ ló ẹ̀ táwọn jàjẹ́ kó ìjọba tó yá ní ayọ̀ abáyọ̀. ẹ máa bọ̀ ẹ wá náà yóò bá ìgbà nígbà tí wọ́n fojú sí daylight báyìí hello. ẹjọ ẹjẹ ká gbọ́ nǹkan bá ń sọ ọ̀pọ̀ aláwọ̀ lu ipò. ẹjẹ gbọ́ nǹkan bá ń sọ ẹ̀ka ń fi nìyẹn ti stop ó ń stop àwa táìmù tẹ̀lé ṣiṣẹ́ wà náà. òkè ni o. Raise up. Ọmọ Amọ̀ràtù, ọmọ Adẹ̀ràtù, àdúrà gbà ó. Mo ní Ọládé ààrẹ Rivers State láti èní lọ àjẹgbó àjẹtọ́ ni àjẹfẹ́rẹ́fáwú àjẹfẹ́rẹ́kìjọ́jù láti èní lọ ọrùn oníwò ẹ̀ wà lówó fi ṣe o kó o ní bá wọn dé lọ́gbà ẹ̀wọ̀n kó o ní bá wọn lógun court kó o ní lógun rìmẹ́ẹ̀dì o kó o ní lógun ẹ̀wọ̀n o kó o ní bá wọn lógun prison owó tí ń bẹ̀rù bó ṣe ní ọ̀la ńlá $1 million $1 million pass ìwọ̀n ló dé ayé gbé fún ẹ o ti rí ẹ̀ o ṣe bẹ́ẹ̀ o.
Yeah, look here. Look here, sir. Look here. Look this side. Stand up, stand up, stand up. Hold it. River State. Hold it. Two hand. Ó fún ẹ ní ọ̀pá àṣẹ tí wọ́n máa fi darí gbogbo River State àwọn tó ní ayé máa ṣe. Thank you for authority of River State to go and control your state. Orí ẹ̀ bá ṣe ọrùn oníwọ̀ ẹ̀ ọ̀pá tí wọ́n bí àṣẹ tó bá ti ṣe bẹ́ẹ̀ á máa múlẹ̀ ní o. Anything wey you talk wey you pass. Jẹ́ kí wọ́n ọ̀rẹ́ mi. Kábíyèsí tẹ́lẹ̀ fún mi lẹ́ẹ̀kan. Kábíyèsí tẹ́lẹ̀ fún mi lẹ́ẹ̀kan. Ẹ̀gbọ́n ààrẹ dà ilé ògbè wọn. Àwọn mọ́tò ẹ̀sẹ̀ láti rìn. Hello.
jù bẹ́ẹ̀ ẹ pọ́ọ̀sì.